Assalamu alaikum wa rahmatullah. Ẹ̀rí báyìí ẹ̀yin àfá ọ̀tàn yín àbí ọ̀tàn yín Ọlọ́run mú yín wọ́n ti padà ń jókì yín fún yín bá ṣe wí láì mọye ìgbà tó àwa là ń bú yín àwa là ń yẹ̀yẹ́ yín àwa là ń tàbùkù yín aláàmọ̀kọ́lẹ̀ àwọn àgbàlagbà àtúnfà ń gbà tí bàbá Àjàní Bello kú kọ́lọ̀ bá wa kẹ́wọn báyìí nísìnyí wọ́n ní bẹ́lẹ̀ yẹn àfọ́ ọlọ́ọ̀ ganu sí ọmọ tó mọ̀ kẹ́ ganu ọmọ tó mọ̀ tá léèyàn ganu síbi kan àtẹ̀ntí wọ́n pè ó àtẹ̀ntí wọ́n pè tóun náà lọ àtẹ̀ntí wọ́n sàpọ́nlé pé yá ká àwọn ọmọdé àtẹ̀ntàn yín gbàtẹ́ bá dọ̀wọ̀n tán wọ́n ti qualify yín wọ́n níbẹ̀ lẹ́ ganu sí ẹ̀wọ̀n kan nígbà tán wá débi àwọn olórin bíi tiwọn ẹ̀wọ̀n bó ṣe sọ àwọn wàá ṣe kinní kan subhanallah ẹ̀yin àfáyẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ló ti rí báyìí amúnibúni ní yífa bí àpọ́nlé ìmọ̀ ṣe tó táwọn àgbàlagbà tàná ṣe lò ó ta ló tó bẹ́ẹ̀ ta ni wọ́n bí da ta ni wọ́n bí ire nígbà táwọn àbá wọn sọ àwọn àbátẹ nígbà náà ẹgbẹ́ yìí wọn ẹ̀ńtẹ́yìn wọn ṣe òun nígbà tán ń bẹ nú ayé olórin ìwo ló tó bẹ́ẹ̀ wọn ti fẹ́jọ pàdé níbo ló ti nígbà náà òun kíyàwó àfáà kan bèlè táfà wọn wá ṣe kíní kan tó lómi wọn àbẹjá àmọ́ kí wọn àwọn ọlọ́ba tí olórin ẹ̀wọ̀ ẹ̀dìn tẹ̀sí lọ́rin jẹ́ orin náà ẹ̀gbọ́n náà ṣe rí ṣe wẹ́dìn àfáà náà nù ni wọ́n là ń pẹ́gàn wọ́n là ń bínú wọ́n nígbà náà ìlara ni àbọ̀ lára wọn rèé o wọ́n lẹ́ ń bọ̀ wá ganu síbi òkú ìyá àwọn ni àfáà tá ń pè ní Abul Hasan al-Jurjani ó ní walau anna ahlal ilmi sanuhu sanahu walau azzamuhu fi nufusi la'uzzima ọláwọn onímọ̀ tó bá ṣe pé ní wọ́n pàtàkì ìmọ̀ ni wọ́n bá bàrá rẹ̀ ni wọ́n fún wọn lápọ̀nlé tí màá yẹ ni sọ́ọ̀nà hùn ìmọ̀ sàpọ̀nlé wọn ìmọ̀ protect wọn bí àbùkù olórin lásán alágbe tó ṣe pé ní kò sí gbóṣèlú kí wọ́n tó nú ayé torí kí wọ́n kó lé wọn lọ́wọ́ kí wọ́n fi gbowó òun ẹyẹ yẹyẹ ni wọ́n ní àbùkù ni wọ́n àwọn tí wọ́n kò ní àná láà khataru dakibila yadin qatwa ajmalu min tilka alqubal in jazatni amadi sirtu fi riqiha aw lafa yakfini alkhajalu àwọn kò ńbẹ tí wọ́n àti tìjú àti owó gbà owó àbùkù owó lẹ́mọ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbà kí lọ́kàn wọn olórin lásán alágbe àwọn nígbà náà ẹ̀yìn àfáǹbọ̀ wá ganu ẹ̀rẹ́pẹ̀ dẹni àbùkù dẹni ẹ̀tẹ́ ẹfà tẹ́tẹ́ díẹ̀ sùn àgbàdo mẹ́dì ẹ̀dáráwádà díẹ̀ so gbogbo ẹnìkan bọ̀ wá síbi ijó rẹ̀ ibi agbo rẹ̀ tó nígbà náà mọ́ náwó fóun ṣàdúrà fóun tí wọ́n náà ṣàdúrà àṣẹ́pàdà lọ ganu ni àṣẹ́ ń lọ ganu ni subhanallah ẹwù àbùkù tó ẹ fi kanra yín ẹwù yẹ̀yẹ́ tẹ́ kóra yín sí ṣe bá wà ń bá yín sọ àwa lẹ́ ń rí bú àwa lẹ́ ń rí mú sọ́ọ̀nà ìmọ̀ bá protect yín ìmọ̀ bá sàpọ̀lé ìmọ̀ bá bàbàrà yìí àwọn bàbá àtàná mélòó owó mélòó ni wọ́n ní tòun ti bẹ́ẹ̀ náà wọ́n bí olórin dákọ́dákọ́ wọn bèlè tí wọ́n nígbà náà pé ẹnìkan bọ̀ wá ganu sí ìjòkó òun wọ́n ti lọ́nà àwọn tán náwó fún wọn lóde wọn gan àbáwọn ò ní lọ bẹ̀bẹ̀ lé àwọn olórin tán lọ náwó fún wọ́lá wa zọ̀mù sínú fúùsì làúzìmọ̀ wọ́lá wa zọ̀mù sínú fúùsì làúzìmọ̀ tó bá sì pé lẹ́yìn náà bá bàbàrà àmọ́ yìí ni kálẹ̀ bá pàtàkì ẹ̀tẹ́ ẹ̀bà jálà rẹ̀ tẹ́ rí kóhun ló tóbi jù bọ́lọ́hun ò sóre fún yẹn nú ayé yìí kó tó mímọ̀ ní wàláhì ní pàtàkì lẹ́jẹ̀ ẹni àyè sí lẹ́jẹ̀ walakin ahánú fàhánà ẹyẹyẹ mọ̀ ìmọ̀ yẹyẹ ẹdọ̀tí ìmọ̀ dọ̀tí ẹtàbùkù ẹ̀ ìmọ̀ rábùkù wàdánasú mọ̀hàjá ẹsì fojú mọ̀ gbolẹ̀ báyìí bil atma' torí tẹ́ ẹ fẹ́ gbà torí tẹ́ ẹ fẹ́ jẹ torí wọ́n kì yín torí wọ́n fún yín lówó èyí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀ torí Ọlọ́run èyí lẹ ń lọ pín bẹ́ẹ̀ ṣé wọ́n pín àlìjẹ́nà fún yín bẹ́ẹ̀ àbí wọ́n pín mọ́kù lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ àbí wọ́n pín tó bí àbùkátà yín àtàwọn ọmọ yín àtàwọn ọmọ tí ń bọ̀ wá lẹ́yìn yín wọ́n lè pín kí ló tẹ wá yarí dèrèdè báyìí hatta tajahama ojú mọ́ sí wá dọ̀tí torí ti yín aláwọ̀dé yín o ká ní tẹ́ ń pè ní pé ẹgbẹ̀yìn àwọn àgbàlagbà rí àgbẹ̀yìnbẹ̀yìn jẹ́ ní فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات ọlọ́run parí ọ̀rọ̀ yìí adùn kẹmọ kìyìn kẹmọ náwó kẹta ma pàwó náà lè ń bá kàkiri وسيلقون غيا nínú gọ́jù ní pé ní akọrin alágbe tó yẹ pé láàrin àwọn tán kọrin ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ sí alákùnrin ọwá nẹ́bọ̀ wá ganu sí dòkó òun ẹjọ́ mọ bẹ́ẹ̀ ọlọ́run fàbùkún yín mọ bẹ́ẹ̀ o
ọlọ́wọ́ jẹ́ lábùkù yan mọ́ bẹ́ẹ̀ kálẹ̀ iná bá gbà kó sí jòkó wọn lọ jòkó fìdáwù tẹ́ lọ yìí ni pépé ẹ bá gbé lọ́nà bí Islam bá ti gbé ẹni dẹni àbùkù ẹni dẹni ẹ̀tẹ́ àmọ́ ẹ ti tẹ́jù báyìí lọ kó tún gbélé yìí tún dé ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó mú wa lórí dédé o assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Ẹ̀rí báyìí ẹ̀yin àfá ọ̀tàn yín àbí ọ̀tàn yín ọlọ́run mú yín wọ́n ti padà ń kí ó kì í fún yín bá ṣe wí láì mọ́yẹ ìgbà tó àwa là ń bú yín àwa là ń yẹyẹ yín àwa là ń tàbùkù yín aláàmọ̀kọ́lẹ̀ àwọn àgbàlagbà àtúnfà ń gbà tí bàbá Àjàní Bello kúkọ́lọ̀ bá wa kẹ́wọ̀n báyìí nísìnyí wọ́n ní bẹ́lẹ̀ yẹn àfọ́ ọlọ́ọ̀ ganu sí ọmọ tó mọ̀ kẹ́ ganu ọmọ tó mọ̀ tó ní ganu síbì kan àtẹni tí wọ́n pè ó àtẹni tí wọ́n pè tóun náà lọ àtẹni tó ń sàpọ́nlé ẹgbẹ́ yá ká àwọn ọmọdé àtọ́ntàn yín gbàtẹ́ bá dọ̀wọ̀n tán wọ́n ti kọlifá yín wọ́n níbẹ̀ lẹ́ ganu sí ẹ̀wọ̀n kan nígbà tán wá débi àwọn olórin bíi tiwọn ẹgbẹ́ ṣe sọ àwọn wàá ṣe kinní kan subhanallah ẹ̀yin àbáyé ẹ̀sìn bẹ̀rù ọlọ́run ló ti rí báyìí amúnibúni ní yín fa bí àpọ́nlé ìmọ̀ ṣe tó táwọn àgbàlagbà tàná ṣe lò ó ta ló tó bẹ́ẹ̀ ta ni wọ́n bí da ta ni wọ́n bí ire nígbà táwọn àbáwọn sọ àwọn àbátẹ nígbà náà ẹgbẹ́ yìí wọn tẹ́yìn wọn ṣe òun nígbà tán bẹ nú ayé olórin ìwò ló tó bẹ̀ wọn tó fẹ́jọ pàdé níbo ló ti nígbà náà òun kíyàwó àfáà kan bè lé táfà wọn wá ṣe kíní kan tó lómi wọn àbẹjẹ àwọn kí wọn àwọn ọlọba tí olórin ẹwọ ẹdín tẹsí lọ níjọ orin iná ẹgbọn náà ṣe rí ṣe wẹdín àfáà náà nù ni wọn là ń pẹgàn wọn là ń bínú wọn nígbà náà ìlara ni àbọ̀ lára wọn rèé o wọn lẹ́ ń bọ̀ wá ganu síbi òkú ìyá àwọn ni àfáàtà ń pè ní Abul Hasan al-Jurjani ó ní walau anna ahlal ilmi sanuhu sanahu walau azzamuhu fi nufusi la'uzzima ó láwọn onímọ̀ tó bá ṣe pé ní wọ́n pàtàkì ìmọ̀ ni wọ́n bá bàrà rẹ̀ ni wọ́n fún wọn lápọ̀nlé tí mà yẹ ni sanahu ìmọ̀ sàpọ̀lé wọn ìmọ̀ protect wọn bí àbùkù olórin lásán alágbe tó ṣe pé ní kò sí bó ṣe lè kún ó tó nú ayé torí kí wọ́n kó lé wọn lọ́wọ́ ó kí wọ́n fi gbowó òun ẹ̀yẹ yẹyẹ ni wọ́n ní àbùkù ni wọ́n àwọn tí wọ́n kò ní àná láà àtàrù dẹ̀kì bí ilẹ̀ àyẹ̀dín kọ́tùwà àjìmọ́lù mintili kalikubal ń jàzá tí ní amadi yìí sírtù fi rí kìhà awolafa ìfìfì nílẹ̀ kàjálù àwọn kò ń bẹ̀ tí wọ́n àti tìjú àti owó gbà owó àbùkù owó lẹ́mọ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbà kí lọ́kàn wọn olórin lásán alágbe àwọn nígbà náà ẹ̀yìn àfáǹbọ̀ wà gànù ẹ̀rẹ́pẹ̀ dẹni àbúgbọ́ dẹni ẹ̀tẹ́ ẹfà tẹ́tẹ́ di ẹ̀sù àgbàdo mẹ́dì ẹ̀dáráwàdà ẹ̀dìẹ so gbogbo ẹnìkan bọ̀ wá síbi ijó rẹ̀ ibi agbo rẹ̀ tó nígbà náà mọ́ náwó fóun ṣàdúrà fóun tí wọ́n náà ṣàdúrà àṣẹ́pàdà lọ ganu ni àṣẹ́ ńlọ ganu ni subhanallah ẹwà àbùkù tó ẹ fi kanra yín ẹwù yẹ̀yẹ́ tẹ́ kóra yín sí ṣe bá wà ń bá yín sọ àwa lẹ́ ń rí bú àwa lẹ́ ń rí mú sọ́ọ̀nà ìmọ̀ bá protect yín ìmọ̀ bá sàpọ̀lẹ̀ ìmọ̀ bá bàbàrà yín àwọn bàbá àtàná mélòó owó mélòó ni wọ́n ní tòun ti bẹ́ẹ̀ náà wọ́n bí olórin dákọ́ wọn bèlè tí ó nígbà náà pé ẹnìkan bọ̀ wá ganu sí ìjòkó wọn ti lọ́nà àwọn tán náwó fún wọn lóde wọn gan àbáwọn ò ní lọ bẹ̀bẹ̀ lé àwọn olórin tán lọ náwó fún wọ́lá wàá zọ̀ mú في النفوس لعظما ولو عظموا في النفوس لعظما tó bá ti pé lẹ́yìn náà bá bàbàrà àmọ́ yìí ni kálẹ̀ bá pàtàkì ẹ̀tẹ́ bá jálà rẹ̀ tẹ́ rí kóhun ló tóbi jù bọ́lọ́hun ò sóre fún yẹn nú ayé yìí kó tó mímọ̀ ní wàláhì ẹni pàtàkì lẹ́jẹ̀ ẹni àyè sí lẹ́jẹ̀ walakin ahanu fahana ẹyẹyẹ mọ̀ ìmọ̀ yẹyẹ ẹdọ̀tí ìmọ̀ dọ̀tí ẹtàbùkú ẹ̀ ìmọ́rábùkù wàdánàṣù mọ̀hàyà ẹ̀sì fojú mọ̀gbọ́lẹ̀ báyìí bil atma' torí tẹ́ ẹfẹ́ gbà torí tẹ́ ẹfẹ́ jẹ torí wọ́n kì yín torí wọ́n fún yín lówó èyí lẹ́fẹ́ gbà ń bẹ̀ torí ọlọ́run èyí lẹ́ lọ pín bẹ̀ ṣé wọ́n pín àlìjẹ́nà fún yín bẹ̀ àbí wọ́n pín mọ́kù lé yín lọ́wọ́ bẹ̀ àbí wọ́n pín tó bí àbùkátà yín àtàwọn ọmọ yín àtàwọn ọmọ tí ń bọ̀ wá lẹ́yìn yín wọ́n lè pín kí ló tẹ́ wá yarí dèdè báyìí hatta tajahama ojú mọ́ sí wá dọ̀tí torí tí Allah òde yín o ká ní tẹ́ ń pè ní pé ẹgbẹ̀yìn àwọn àgbàlagbà rí àgbẹ̀yìnbẹ̀yìn jẹ́ ní fa khalafa min ba'dihim khalfun ada'u s-salata wattaba'u ash-shahawat ọlọ́run parí ọ̀rọ̀ yìí adùn
kama kìyìn kẹmọ náwó kẹta ma pawó náà lè ń bá káàkiri wasayalqawna ghayya nínú ghayyu ní pé ní akọrin alágbe tó yẹ pé láàrin àwọn tán kọrin ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ sí alákùnrinlé ọwọ́ nẹ́bọ̀ wá ganu sí ìdòkó òun ẹjọ́ mọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n fà bùkún yín mọ bẹ́ẹ̀ o ọlọ́wọ́n jẹ́ ká bùkún yín mọ bẹ́ẹ̀ kálẹ̀ yín náà bá pàkó sí ìdòkó wọn lọ jòkó fìdáwù tẹ̀ lọ yìí ni pépé ẹ bá gbé lọ́nà bí Islam bá ti gbé ẹni dẹni àbùkù ẹni dẹni ẹ̀tẹ́ àmọ́ ẹ ti tẹ́jú báyìí lọ kó tún gbélé yìí tún dé ọlọ́run kó ṣàánú wa o ọlọ́run kó mú wa lórí déédéé o assalamu alaikum warahmatullah.